Africa Content TV.
ọkọ lọ́wọ́ ayé wákọ̀. Ajímọ̀tò rẹ̀ jẹ́ ọ̀rẹ́ bàbá Yẹ́sùfù. Ẹ̀yin bàbá alákùdà. Sukùkù ènìyàn àkùdà ọ̀dọ́ yìí mú kí ẹ̀kú ọdún. Ẹni wáyé oṣooṣù báyìí aṣọ́kọ̀ ọ̀dọ́ láyé. Bàbá ọkọ̀ ní kẹ́sẹ̀ rí. Àtẹ̀jẹ̀rẹ̀ ní kọ́ ọ̀rẹ́ sí àìlólú. Ilé ayọ̀ tàlàkíà nínú ọdún tuntun ọba jẹ́ tiwa àdìsúkú dànù àdúrà àmàlò àkàràbọ̀kì àgbà máa bì wọ́n àgbà máa bì wọ́n aláàtúrò sọ̀rọ̀ mi àgbà máa bì wọ́n wọ́n tẹ pápá bọ̀ aláàtúrò sọ̀rọ̀ mi àgbà máa bì wọ́n. Mana yang nafas? Terpilih kembali serati. Mana bangsa kami?